Matteu orí kejì ẹsẹ̀ kejì. Wọ́n béèrè wípé níbo ni ẹni tí a bí tí ń ṣe ọba àwọn Júù wà, nítorí a ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn, àwa ti wá láti foríbalẹ fún. Báwo ni àwọn amòye ṣe mọ̀ pé ẹni tí a bí ó máa di ọba? Báwo náà ṣe mọ̀? Níjọ́ tán bí Jésù náà mọ̀. Báwo náà ṣe mọ̀? Báwo náà ṣe mọ̀? Jésù kìí ṣe ọmọ ọba ọ̀run níbẹ̀, kìí ṣe ọmọ ọba ayé. So àwọn amòye tán ń sọ nínú ẹsẹ̀ yìí pé ẹni tó máa di ọba àwọn Júù tí a bí lónìí, ibo ló wà? Báwo náà ṣe mọ̀ kó máa di ọba? Ẹ̀mí máa fẹ́ ká mọ̀ wípé àwọn alágbára kan wà tán lè wo ìràwọ̀, tán sì mọ ohun tó máa dà lọ́la. Lónìí mo gbàdúrà fún ẹ pé gbogbo àwọn alágbára, gbogbo àwọn tó ń wo ìràwọ̀ ẹ fún ibi, kí ìfọ́jú ọ̀run kó bá wọn lórúkọ Jésù. Gbogbo àwọn alágbára òkùnkùn tán ń tọpinpin látijọ́ tán ti bí ẹ, ìràwọ̀ Jésù gan wòwò. Wọ́n sọ pé ẹni tá a bí ọba ló máa dà. Kíákíá wọ́n fẹ́ wá jù bẹ́ẹ̀. Gbogbo àwọn tán ti rí ìràwọ̀ ẹ, gbogbo àjẹ́ ilé, gbogbo àjẹ́ òde, àjẹ́ àdúgbò, alágbára òkùnkùn, gbogbo oṣó, gbogbo àjẹ́, gbogbo àwọn babaláwo tán ń wòkè nítorí pé wọ́n ti rí ìràwọ̀ ẹ, tán fi ogun ayé bẹ́ẹ̀ jà. Ní òní ogun ọ̀run máa bá wọn jà lórúkọ Jésù. Mo pàṣẹ kí ìràwọ̀ ẹ kó jàjà ìjà ìtúsílẹ̀ lórúkọ Jésù. Kí orúkọ Jésù kó jà fún ẹ. Gbogbo ohun tó yẹ kó dà tí ò tí ì dà, nítorí pé àwọn ayé wọ́n ń bá ìràwọ̀ ẹ jà. Ní òní mo pàṣẹ kí ilẹ̀ ńlanu kó gbé wọn mì. Gbogbo àwọn tó dojúkọ ìràwọ̀ ẹ tán bá jà, kí ilẹ̀ ńlanu kó gbé wọn mì lórúkọ Jésù. Ìràwọ̀ ẹ mo máa ní ògo. Ìràwọ̀ ẹ ó máa ní arinrin. Ayé ẹ máa ní arinrin. Ayé kò ní fọwọ́ dí ìràwọ̀ ẹ. Ìfẹ́ Olúwa lórí ayé ẹ ó máa ṣẹ lórúkọ Jésù. Bó bá ti ń rìn lọ́nà òdodo àti ọ̀nà òtítọ́, bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.